tí a bá ní ká sọ̀rọ̀ Aláàfin tó yẹ jẹ́jẹ́ yìí ó yẹ kó tẹ̀ jẹ́jẹ́ nítorí ó dàbẹ́ ní pé ẹni tó ti wà nínú ẹ̀ pé tí n bá ti joyè báyìí ogun mo fẹ́ lọ́jà ṣe rí tó ṣẹlẹ̀ ìkọ̀ ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tìbí ní Àbújá ẹ̀ rí pé Aláàfin fúnra rẹ̀ orí ìjókòó ló wà tó nawọ́ sí Ọọ̀ni nígbà yẹn tí àwọn Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní pariwo tẹ́ bá dẹ̀ wú Ọọ̀ni Ìrìṣà kò sí ọba náà ó máa dìde kìíní so Aláàfin ti ń ṣe àwọn nǹkan yìí ó dà pé ó tó àkókò tí Yorùbá fẹ́ gbára ẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà tó lọ síbi tí bàbá Kẹ̀sìntìn ẹ wo bó ṣe kí Ọbásanjọ́ lórí ìjókòó Ọọ̀ni Ìrìṣà dìde ó kí bàbá ẹ bá rí pé ọba Oǹdó kò tiẹ̀ fún fèsì rárá wọ́n ní ọba Oǹdó ó snub Aláàfin ìjókòó báyìí ló wà tó kí bàbá Ọbásanjọ́ tẹ bá rí Àkárìgbò of Rẹ́mọland òun lọ́ba tó pupa níbẹ̀ tẹ bá wo kí ni Kẹ̀sìntìn yẹn bàbá yẹn dìde kí Ọbásanjọ́ ni kí ló dé kí là ń dù Adéyẹmí Aláàfin àná bàbá gan ò ṣe tó yìí bàbá tẹ̀ jẹ́jẹ́ ẹ lọ máa wo àwọn pictures tí bàbá yẹn yà pẹ̀lú ọ̀yàyà ni bàbá fi ń kí everybody bàbá máa dìde ó máa kíyàn kí là ń dù ipò wo là ń dù ṣe rí ibi tí Ọ̀yọ́ bá dé nìsín tí Aláàfin bá dé táwọn èèyàn pẹ̀lú nǹkan táwọn Ọ̀yọ́ ń sọ ó máa tó àkókò kan tó ní kálukú máa mọ ilé bàbá ẹ̀ ìdí ni wípé ó ti ń sọ ọ̀rọ̀ kan àwọn ọmọ Ọ̀yọ́ ti ń claim pé Aláàfin of Yorùbá land nígbà àwọn láyìíkò wọ́n ti ń kọ́ tẹ bá wà ní social media ẹ̀rí pé wọ́n ti ń kọ́ Aláàfin of Yorùbá land Adéyẹmí ò lo Yorùbá land o Ládìgbòlú ò lo so àwọn nǹkan tó lè bá ilẹ̀ Yorùbá jáde bá jẹ́ nìyẹn tó jẹ́ pé oníkálukú ó mọ ilé bàbá ẹ̀ o Ìjẹ̀bú ò lè sọ wípé òun wà lábẹ́ Aláàfin o àwọn Ìjẹ̀bú ń kílèmù wípé Ifẹ̀ lórísun àwọn ni o so gbogbo èèyàn dẹ̀ náà sọ wípé ìlú 6 ló wà lábẹ́ Aláàfin tó ń jẹ́ Yorùbá. ìlú 6 ẹ dárúkọ àwọn ìlú yẹn. mi ò mú lò sí níbi tí ìwé yẹn wà nǹkan tẹ́yìn náà mọ̀ nìyẹn kò sẹ́ni tí ò mọ̀ pé ìlú 6 ló wà lábẹ́ Aláàfin tó ń jẹ́ Yorùbá. ok ẹ rí i pé ní ìgbà kan gẹ́gẹ́ bí ẹ ṣe sọ yìí pé àwọn ọmọ Ọ̀yọ́ pé wọ́n bá ti ń kọ captions yìí wọ́n á kọ yìí pé Aláàfin of Yorùbá land a jẹ́ pé ká sọ yìí pé gbogbo ìgbésẹ̀ tí Aláàfin tòní ń gbé kò ń ṣe ìmọ̀ràn ti ẹnìkan kódà bóyá àwọn orientation tí wọ́n fún ní ìpèbí pé wọ́n fi ń yé yìí pé Aláàfin Ọ̀yọ́ o yìí pé ó lágbára ju gbogbo ilẹ̀ Yorùbá lọ bóyá torí ẹ̀ ni Aláàfin ṣe ń hùwà bẹ́ẹ̀ àti wípé tẹ́ bá rántí dáadáa a máa ń pé Ọ̀yọ́ empire bí wọ́n pé Ọ̀yọ́ empire pé ó lágbára ju gbogbo tó ń jẹ́ Yorùbá lọ bóyá ńgbà tí Aláàfin pé kò sí tó ń jẹ́ àbí ńgbà táwọn ọmọ Ọ̀yọ́ pé kò sí tó ń jẹ́ Ìbàdàn empire kò sí nǹkan míì tó jẹ́ empire lẹ́yìn Òwu empire ẹ rí i pé Ọ̀rànmíyàn ti gba empire kúrò lọ́wọ́ Òwu wá sí Ọ̀yọ́ nínú ìtàn so a jẹ́ ká kúrò lórí àsọ̀rọ̀ lórí ìyẹn ṣe mọ̀ pé Òwu empire ló kọ́kọ́ wà láti ilẹ̀ but now ó ti wá di Ọ̀yọ́ empire wọn ò lo Òwu empire mọ́ láti agbára láti ẹni sùúrù láti agbára Ọ̀rànmíyàn so bóyá ìdí eléyìí ni àwọn ọmọ Ọ̀yọ́ àbí àwọn afọbajẹ Ọ̀yọ́ bí àwọn olóyè kànrìnkànrìn nílùú Ọ̀yọ́ ni wọ́n fi fún Aláàfin tòní ní orientation yìí pé kó jẹ́ kó mọ̀ yìí pé Ọ̀yọ́ lágbára ju gbogbo ìlú tó kù nílẹ̀ Yorùbá lọ. ṣe rí èyí tẹ̀ ń sọ yẹn ayé empire ti kọjá o Ọ̀yọ́ àti Ìbà ló wà yìí o
Ọ̀yọ́ empire ogun Fúlàní ló tú wọn ká o. Ọ̀yọ́ ilé yìí Olúbàdàn jùlọ ò Lágelú ò ń ṣẹgbẹ́ o. So ẹ jẹ́ ká fìtàn lẹ̀ nígbà tí Ọ̀nìrìṣà nígbà tó jẹ ọba kò sí ìfẹ́ láàrin Olúbùṣe o àti bàbá Adéyẹmí o. Bẹ́ẹ̀ni. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin Ládọjà àti bàbá àti Aláàfin ibi tó yẹ ká jọ kíyèsí nìyẹn. Ṣé mọ̀ pé Adéyẹmí ojú ọmọ ló jẹ́ sí Ọ̀nìrìṣà bó ṣe rí pẹ̀lú Ládọjà àti Aláàfin ìlú nìyẹn. Adéyẹmí ó kéré sí. Àti Olúbàdàn àti Aláàfin nìyẹn. Gbogbo nǹkan ní Ládọjà fi ju Aláàfin lọ. Ẹni Adéyẹmí ọmọ ló jẹ́ sí Ọ̀nìrìṣà Ọ̀ọ̀ni èwo ń bẹ̀. Adéyẹmí bàbá ló jẹ́ fún Ọ̀nìrìṣà Ọ̀ọ̀ni tó wà níbí. Okay. Bàbá ló jẹ́ fún. Ẹ rí i pé nígbà tí Ọ̀nìrìṣà jẹ ọba wọ́n interview ẹ̀. Ó lọ sí Ọ̀yọ́. Ó ní òun ò bá anybody du ipò bí kò ṣe pé bí Yorùbá ṣe máa dára ni. Ìyẹn àkọ́kọ́. Wọ́n ní ìkejì tó sọ ní pé ó ní ṣé òun fẹ́ sọ wípé òun ju bàbá Adéyẹmí lọ ni. Àbí Àwùjalẹ̀ ló máa lóun jù lọ. Àbáláké lòun máa lóun jù lọ. Ìyẹn lọ́jọ́ orí. Ó ní ká parapọ̀ kí bí Yorùbá ṣe máa dá ìṣọ̀kan Yorùbá ó lòun fẹ́. Ó dẹ̀ lọ sọ́dọ̀ bàbá Adéyẹmí. Ṣé mọ̀ pé nígbẹ̀yìngbẹ̀yìn bàbá tẹríba fún Aláàfin bó ṣe jọmọ ẹ̀. Aláké lè ní kò lè sọ pé òun wà lọ́ndà Ọ̀yọ́. Orísun gbogbo wọn sọ. Ìjẹ̀bú ò lè sọ pé òun wà lọ́ndà Ọ̀yọ́. Ifẹ̀ ní gbogbo wọn dágbére lọ sọ pé orísun tàwọn. Ọ̀yọ́ ńlá ti tẹ̀ jẹ́jẹ́ ayé ọ̀làjú la wà. Ṣé ní ìjà ipò kì í ṣe nǹkan tó ń jẹ́ kí ìlú tòrò. Ogun ìjà tó wà láàrin Aláàfin àná àti Síjú Adé. Yẹ mọ̀ pé nígbà tí Ọ̀nìrìṣà dé ó tẹ̀ jẹ́jẹ́ kò sógun láàrin wọn tí bàbá yẹn ti papòdà o. Gbogbo ìgbà tí Aláàfin àná Ọ̀ọ̀ni àná Adésọjí Adérẹ̀ àbí kí ló ń jẹ́ Olúbùṣe tó fi wà lórí ipò. Ó mà fẹ́ mẹ́ta táwọn Mọdákẹ́kẹ́ jagun. Àìmọye ẹ̀mí tó lọ, dúkìá lọ, ọkọ pàyàwó torí pé ó jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́, wọ́n pa ọmọ lóríṣiríṣi. Ṣé Ọ̀ọ̀ni àná ló wá fa ogun ni? Ọ̀ọ̀ni náà ẹni sùúrù ibi tèmi ń lọ. Nígbà tẹ́ ẹ sọ pé kò jẹ́. Nígbà tí eléyìí dé, nígbà tí Ọ̀nìrìṣà dé nìsín, ọba tó wà ń bẹ̀ yìí, ó mà lọ sí Mọdákẹ́kẹ́. Ó lóun wá sílùú òun o. Àwọn Mọdákẹ́kẹ́ wọ́n fìlù àti orin wọ́n fi pàdé ẹ̀. Ó tún wà láàfin àwọn èèyàn ń pariwo pé àwọn fẹ́ rọ́bà. Iyì wo ló pọ̀ tó yẹn? Tí Aláàfin bá tẹ̀ jẹ́jẹ́, àwọn èèyàn ló máa ṣe kíni ló máa fún lọ́wọ́. Kì í ṣe òun fúnra ẹ̀ ló máa sọ pé òun ga. Ìgbéraga ni máa ń ṣíwájú ìpanu. Ládọjà tá à ń sọ yìí, òun fúnra ẹ̀ ti sọ wípé ó ní báńdì wọn ò kọjá Ìbàdàn. Olúbàdàn tìlú Ìbàdàn lòun. Tó bá jẹ́ ká fi wò tó ń sọ pé Ìbàdàn ṣe kinní kan Ìbàdàn gangan tàbá ní Western Region Ìbàdàn kò sí ìlú tó Ìbàdàn. Ó dẹ̀ lóye local government tó wà lọ́dọ̀ Ìbàdàn. Ọba Ògbómọ̀ṣọ́ ó lówó ó lọ́lá ó kàwé ó dìde fún Olúbàdàn náà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká múra ìṣọ̀kan òní kájàdù nílẹ̀ Yorùbá. Òní jù ẹ́ tọ̀hún jù ẹ́ ó ti pọ̀ fún Aláàfin. Àwọn ayé gan kùn. Àwọn èèyàn kùn. Tó ti yé. Wọ́n kùn o. Nígbà tó ń lọ síbi ti Kẹ̀sìntì yẹn. Fẹ́ inú ọba rí. Ókè wọ́n lọ síbi kan nílẹ̀ Yíbò ẹnìkan bóyá ìjìnlẹ̀dọ̀ ló ń ṣe nǹkan. Odindi Aláàfin
ordinary person ló lé Aláàfin pé kó kúrò bẹ́ẹ̀ Aláàfin sún. Kò yẹ kó rí bẹ́ẹ̀ tí wọ́n lè sọ bẹ́ẹ̀ fún Ọ̀nìrìṣà àbúbáwo náà fẹ́ sọ fún bẹ́ẹ̀ fún ilẹ̀ Yorùbá. Bí èèyàn bá rẹra ẹ̀ lẹ̀ Ọlọ́run fún rẹ̀ ló máa gbé ga kìràkìtà $1. Aláàfin bá wà níbi kan ó máa jẹ́gùn báyìí. Nígbà tó wà ní Ìpẹ́rù tó ti yé gbogbo àwọn ọba ló wà ń bẹ tẹ́ bá lọ wo fídíò yẹn ẹ wo bí Àkárìgbò olórí gbogbo Rẹ́mọ ẹ wo bó ṣe wu Aláàfin gbogbo àwọn ọba wà ń bẹ ẹnìkan wá jókòó síwájú Aláàfin ó ń ṣe gbá ó ń ṣagbádá ó ń ṣe gbogbo ẹ̀ ìrídìí ó ń lé kíngì ẹ̀ tọ́ba bá ti dé ta wọ́n bá dòde àríyá àparò kan ò ga jù kan lọ ẹni tí ò ń ṣe ọba gan Adéyẹyè ó ń tẹríba fún ẹ lọ wò dáadáa òun ló fà tó yẹ pé gbogbo àwọn governors wọ́n wá ń bọ̀wọ̀ fún iyì tí Ọ̀nìrìṣà nílé ní ó ti kọjá bẹ́ẹ̀ because he humble himself. Ó ti yé yín Aláàfin láti lọ humble tó bá jẹ́ ọ̀rọ̀ wọn sọ fún kò ní pé ipò náà dà àwọn tànà àwọn tó ti jókòó lánàá àwọn dà mélòó gangan lọ yóò Àtìbà tó ń sọ pé òun lórí gbogbo Yorùbá olórí Ọ̀yọ́ ni o kì í ṣe olórí Ìjẹ̀bú tiwa o ló ti yé Aláké gan gbogbo àwọn Aláké ni wọ́n sọ wípé Ọọ̀ni lolórí ọba Aláké kọ̀ǹfàmù ẹ̀ ó ní lẹ́yìn náà ló kan Aláàfin kí là ń bá ká Aláàfin ọ̀fọ̀ Ọ̀yọ́ yìí ṣèbí òun àtàwọn Ládọjà àti ìpínlẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ ń rotate náà jẹ́ chairman kó chairman làwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá wo ipò Ọ̀nìrìṣà ó yá wọn tún máa sọ pé Ọọ̀ni olórí ọba 001 ṣèbí ọba Ọ̀nìrìṣà yìí òun ni olórí gbogbo ọba Nàìjíríà wọn àti ọba Sókótó èwo ló wájú inú àwọn méjèèjì aṣẹ́wó ni olórí ọba gbogbo Nàìjíríà ní ò lè pa bó ṣe jẹ́ chairman kí dẹ̀ ṣe chairman kan máa wọ́n ti kíní wọ́n lè jẹ́ kó chairman yẹn gbogbo Nàìjíríà pátápátá ni ṣé kò sí lábẹ́ Aláàfin ò sí lábẹ́ ẹ̀ ni ẹ jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ ọmọ Yorùbá ní gbogbo wa. ok nínú ọ̀rọ̀ kan tí ẹnìkan sọ wọ́n ní bàbá wa Olúbàdàn ọba Ládọjà pé wọ́n ti fèsì sí ọ̀rọ̀ tí oníkálukú ń sọ lórí afẹ́fẹ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wípé àwọn ò tàbùkù ọba Aláàfin o pé n tó jẹ́ kọ́rọ̀ rí bẹ́ẹ̀ ni pé àwọn ti pẹ́ káwọn tó dé síbi ayẹyẹ yẹn ayẹyẹ sì ti ń lọ so wípé àwọn ò sì lè máa ráyè láti máa kíyàn torí pé ó dàbí pé gẹ́gẹ́ bí ìran wá fi ìgbà tí téèyàn bá ń kírun lọ́wọ́ yàrá pé mùsùlùmí ni wọ́n pé téèyàn bá ń kírun lọ́wọ́ so wọ́n ti máa kírun lọ gẹ́gẹ́ bí ayẹyẹ ti ń lọ so kéèyàn wá dé bá ìrun kó wá ṣe máa kíyàn ṣe máa sálámọ̀ sáwọn èèyàn tó wà nínú mọ́sálásí pé direct ó máa wọnú ìrun ni so ọlá pé àwọn ti pẹ́ làwọn fi wọnú prógrámù yẹn kì í pé bóyá mo rò pé ẹgbọ́n yẹn lọ. nǹkan tí wọ́n ń pè ní àgbà nìyẹn bàbá apply wisdom mi tó bá sọ̀rọ̀ olówó ní federal ní West Africa Ládọjà jẹ́ kan ó dẹ̀ ti ní àìmọye ipò kó tó di ọba ṣùgbọ́n tó bá sọ tí Ládọjà bá sọ bẹ́ẹ̀ Ládọjà ó apply wisdom kò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ tó gbogbo àwọn mọ́gàjì gan ni wọ́n ti yarí kí Aláàfin má kọjá yẹ lórí ọba tí wọn tó ti yé ṣùgbọ́n bàbá kò fẹ́ wàhálà bàbá fi ọgbọ́n pẹ̀tù sí ọ̀rọ̀ yẹn kó má le jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ọgbọ́n àgbà ni bàbá lò. ó pè é tí bàbá sọ wípé àwọn ń kánjú ṣé wọ́n ń kánjú ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yín láti àní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó náwó sí wọn yẹn ṣé létà ṣé kò yẹ kó àkójọ àtọ́ta báwo ni kinní kan Yorùbá náà ní gbogbo wa náà ṣùgbọ́n àgbàlagbà kì í fẹ́ kí nǹkan bàjẹ́. nínú ọ̀rọ̀ táwọn èèyàn tún sọ àwọn kan ní ọba Olúwo ti ilẹ̀ Ìwó pé òun ló ń kọ́ Aláàfin
ní gbogbo nǹkan tó ẹ gbọ́ báwo ló ṣe yóò ṣe yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ṣe rí Olúwo nígbà tóun kọ́kọ́ dé ó ní kò sí ọba tó tó ọba gbogbo tó tó Ọ̀ọ̀nìrìṣà ó ní kò sí olóòrùn lórí ọba pátápátá. Nígbà tí ìgbéraga náà wọ Olúwo oríṣiríṣi ló ń sọ ọba wo náà fẹ́ fi òkè àwọn ayẹyẹ tó ń lọ káàkiri tẹ̀ ń rí Ọ̀ọ̀nìrìṣà ibo lẹ ti róníwò bọ́mọdé ṣe ń bu làgbà ń bu àwọn aráàlú gan gbà tiẹ̀. Ṣé tí irú Aláàfin yẹn tó bá súnmọ́ Ọ̀ọ̀nìrìṣà tán jẹ́gbẹ́ ṣé mọ̀ wípé Yorùbá réètì tí Yorùbá máa fi gòkè àgbà ó máa yàtọ̀. Ṣé irú Aláàfin yẹn ṣé oníwò yẹn ṣé òun ló yẹ kó sọ pé òun bá ń ṣọ̀rẹ́ òun ló máa kọ́ atọ́ba tẹ́lẹ̀ ní kó tó jọba níṣẹ́ ló yẹ kó máa wá ìlọsíwájú èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ lára àbúrò ẹ̀ ń gbà mí tó ti yé gbogbo ọba Nàìjíríà lónìí kò síbi tí wọ́n ti rẹ̀ sẹ́ẹ̀tì Ọ̀ọ̀nìrìṣà lórí àwọn Dangote ni o àti Yíbò ni o àti Haúsá ni o kí la tó ń fẹ́. Mo wà níbẹ̀ ní Ìpẹ́rù nígbà tí wọ́n fi Ọ̀ọ̀nìrìṣà ṣe olórí ọba lórí chairman Aláàfin mà ló kọ́kọ́ pé ó ní kì í ṣòun ni pé gbogbo ọba tó wà níbí òun ní chairman wọ́n mú olè wọ́n ní kó ju tọwọ́ ẹ̀ lẹ̀ ilẹ̀ tó fẹ́ kó lè ṣe. ẹni Aláàfin ló pè. ó pe Aláàfin gẹ́gẹ́ bí alága sí àìtìbù sí òkè yẹn lókèṣàn yẹn ó wá bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn ọba níkọ̀ọ̀kan a ní Ọọ̀ni ni wọ́n fi ṣe alága. Ọọ̀ni wá sọ pé gbogbo ọba tó wà ń bẹ̀ lálága kì í ṣòun lálága ó dẹ̀ pé Aláàfin ó dẹ̀ bẹ̀rẹ̀ sí pé àwọn ọba tó wà ń bẹ̀ tó ti yé yín ó ṣe jẹ́ nìyẹn. Aláàfin kò tẹ Ọ̀ọ̀nìrìṣà kò sẹ́ni tó bá ju ipò olórí ọba lọ́ṣùn ṣùgbọ́n ti Ọ̀yọ́ yìí ní ìsìnṣẹ́ bàbá àwọn mẹ́ta ni kékeré kọ́ ni bàbá fi ju ọmọ. Ṣé mọ̀ pé tíjà bá ń ṣẹlẹ̀ tó èèyàn bá di pé èèyàn ní ìgbéraga wọ́n á ní ìgbéraga ní síwájú ìparun gbogbo tí ẹ̀kan ti fún lọ́wọ́ wọn ní fún lọ́wọ́ ẹni kí bàbá wa kó dìbò rẹ̀ kó wá ìlọsíwájú Yorùbá tó ti yé yín. Àìrí papọ̀ wọn ló jẹ́ kó máa pìtàn pé ìlú 6 ló wà lábẹ́ l'Ọ́yọ́ Aláàfin. Ìjẹ̀bú ní ìsìn Aláàfin olùsọ kó lọ dé Ìjẹ̀bú kó sọ pé òun lè kíní kan Ìjẹ̀bú ò ní tọ́lọ́rẹ́tì nọ́nsẹ̀nsì. Àwọn tèkó dẹ̀ gbà ó àbẹ́kìkì ò gbà ó tó ti yé. Ẹ wo nígbà tán wà nípẹ̀rù ọba gọ́vnà nígbà tó débẹ̀ wọn àti Ọọ̀ni wọ́n jọ kíra wọn wọ́n sọ̀rọ̀ wọ́n dìde Ọọ̀ni dìde ni o tó kí gọ́vnà gbà tó kí gọ́vnà tán ó tún lọ ó kí bàbá Ọbásanjọ́ ó mà dìde mà ní tó ti yé nígbà tán dọ́dọ̀ bàbá wa bàbá jókòó ni ọba gọ́vnà Èkìtì ó snọ́ọ̀bù bàbá yẹn ó tó di pé ṣẹ̀ lọ kí àwọn tó kù kí ló dé àpọ́nlé lára ń fẹ́ aláwọ̀pá bùkún both and abroad ní Ọọ̀ni tí ń gbayì kiri kó ń gbayì kákàkiri àti Canada àti gbogbo ẹ̀ tí bàbá yẹn ń lọ ìyàwó ẹ̀ tún lọ rẹpísẹ́ǹtì àwọn Nàìjíríà lẹ́nu tó mẹ́ta yìí ẹ jẹ́ ká gbadé fadé